A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alága àjọ elétò ìdìbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fìdí ìyànsípò rẹ̀ múlẹ̀ Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àgbéyẹ̀wò tó lọ́rìn lórí ẹ̀rọ INEC láti wo ìṣòro kí ó sì yanjú kùdìẹ̀kudiẹ tí ó dá awuyewuye sílẹ̀ nígbà ìdìbò gbogbogbò ọdún 2023. Ọ̀rọ̀ yìí jẹ jáde níbi àgbéyẹ̀wò screening níwájú àwọn aṣòfin lánàá. Níbẹ̀ ni Amupitan ti ní òun yóò mú kí aráàlú túbọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ètò ìdìbò orílẹ̀-èdè síwájú ìdìbò ọjọ́ iwájú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé INEC ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀rọ ìgbàlódé bíi IREV àti BVAS láti fi ṣe àfihàn èsì ìdìbò tí gbogbo ènìyàn á ní gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà lágbàáyé. Òun sì ní ìgbàgbọ́ wípé ohun tí ó ṣẹlẹ̀ ní ọdún 2023 jẹ́ kùdìẹ̀kudiẹ tí ilé-ẹjọ́ tó ga jùlọ náà fìdí ẹ̀ múlẹ̀, ṣùgbọ́n òun yóò ṣe ọ̀rínkinnínwí rẹ̀ bí wọ́n bá fún un láǹfààní láti mọ ibi ìṣòro ti wá, nítorí kì í ṣe ọ̀rọ̀ INEC nìkan, ó ní í ṣe pẹ̀lú àjọ bíi NCC, NIMS àti àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ tí Nàìjíríà yóò ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àìtètè máa yọ̀ǹda owó fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò náà lè fa ìdíwọ́, nítorí ó yẹ kí owó ti wà nílẹ̀ ní ó kù ọdún kan kí ìdìbò wáyé. Ọ̀jọ̀gbọ́n Amupitan ni ó gba ipò lọ́wọ́ Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tí ó gbé ìjọba sílẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti rọ ìjọba àpapọ̀ kí ó ṣe àgbéyẹ̀wò orúkọ gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n gba ìdáríjì láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ Prerogative of Mercy. Nínú àtẹ̀jáde àná ni Fálànà ti ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì fún àǹfààní ìdájọ́ òdodo àti orílẹ̀-èdè. Ṣùgbọ́n lánàá ni ìjọba àpapọ̀ ṣàlàyé wípé àwọn ṣì ń ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ ojú àánú yìí lọ́wọ́, ó ti wà ní ìpele tí ó gbẹ̀yìn. Ìjọba tẹnumọ́ wípé kò tíì sí ẹni wọ́n yọ̀ǹda nínú gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n bojú àánú wò. Lẹ́yìn ìbuwọ́lù láti ọ̀dọ̀ ìgbìmọ̀ Council of State ni Ààrẹ Bọ́lá Tinubu gba ìyọ̀ǹda Sir Herbert Macaulay àti àwọn 174 mìíràn. Lára àwọn wọ̀nyí láti rí ìlúmọ̀ọ́ká bíi Ken Saro-Wiwa tí ó jẹ́ ajìjàǹgbara láti ilẹ̀ Ògbóni àti Major General Mamman Vatsa tí wọ́n ṣekúpa lórí ẹ̀sùn wípé ó ń dìtẹ̀ ìjọba. Bákan náà ni àkọọ́lẹ̀ yìí ní orúkọ Maryam Sanda tí wọ́n dájọ́ ikú fún ní ọdún 2020 lórí ẹ̀sùn ìṣekúpa ọkọ rẹ̀. Lára àwọn yòókù ni a ti rí oníṣòwò egbògi olóró, adigunjalè, adàlúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti béèrè irúfẹ́ ìwà adarí àti agbára tí olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi ní láti fi darí orílẹ̀-èdè. Wike ní Obi yóò tẹ̀síwájú àti máa díje fún ipò ààrẹ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kì í ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Wike sọ èyí níbi ìṣísọlójú ojúnà méjì tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe, ọ̀kan ní òpópónà Esther Bailey, ìkejì ní òpópónà Kes Udezia, agbègbè Mabuchi, ìlú Àbújá. Mínísítà bu ẹnu àtẹ́ lu bí Obi ṣe ń fi gbogbo ìgbà bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba. Ó ní Obi kò ní òye àti lè ṣèjọba lẹ́yìn tí ó ti kùnà ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí gómìnà. Mínísítà wá gba Obi nímọ̀ràn kí ó dákẹ́ yálà tó fi ń wá àbùkù ìjọba gidi kiri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Wike, ó ní ìwọ tí ó díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan tó lè ṣàmójútó ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n dẹra wọn mú. Ṣé Nàìjíríà tí iye èrò inú rẹ̀ lé ní 200 mílíọ̀nù ni ó fẹ́ ṣàmójútó? Ẹgbẹ́ òṣèlú lásán tí iye wọn kò tó nǹkan ò lè ṣàmójútó rẹ̀. Ṣé orílẹ̀-èdè tó le bí Nàìjíríà ni ó wá fẹ́ ṣàmójútó? Kò sí fún ènìyàn bíi tirẹ̀. Níbi àkọ́gbé ẹsẹ̀ láti mọ ẹni mọjójó. Wike fi ẹ̀sùn àgàbàgebè kan Obi. Ó ní ó ń ṣe àfihàn ojú àánú nígboro. Àkọọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Anambra kò wúni lórí.
Obi ń tàbùkù ìjọba ọlọ́dún méjì, bẹ́ẹ̀ ọdún mẹ́jọ ló lò ní Anambra tí ìyàtọ̀ rẹ̀ farahàn. Wike ní Obi ń pariwo wípé òun lọ ṣe ayẹyẹ ọjọ́ìbí ní ìpàgọ́ Ogunléndé IDP camp, èéṣe tí kò fi ṣe èyí nígbà ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Kí ó dẹ́kun àti máa sọ ara rẹ̀ di ọ̀gá, ó tó gẹ́ẹ́. Kí ó tẹ̀síwájú àti máa díje fún ipò ààrẹ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, kì í ṣe fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn mọ̀lẹ́bí olóògbé Herbert Macaulay ti bu ẹnu àtẹ́ lu ìpinnu ìjọba àpapọ̀ àti pa orúkọ baba ńlá wọn pọ̀ mọ́ àwọn tí Ààrẹ Bọ́lá Tinubu fún ní ìdáríjì posthumous pardon níbi ìpàdé pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ẹbí pẹ̀lú àtìlẹ́yìn àgbà ọ̀jẹ̀ tí ó jẹ oyè atọ́nà ilẹ̀ Yorùbá Olóyè Ọlábọ̀dé George ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì bí ààrẹ ṣe mọ rírì ipa tí Macaulay kó nínú ìtàn Nàìjíríà, ṣùgbọ́n kò pọ́n wọn lé láti kó papọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ìwà wọn ṣe lòdì láwùjọ. Wọ́n ní bí wọ́n bá fẹ́ buyì fún bàbá wọn, ọ̀tọ̀ ló yẹ kí wọ́n ṣe é. Gẹ́gẹ́ bí aṣojú ẹbí George ṣe sọ, ó ní Herbert Macaulay kì í ṣe ọ̀daràn, ó jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè lọ́kàn, ó tún jẹ́ ọmọ fún Anglican Bishop àkọ́kọ́ láfíríkà. Ó tọ́ láti yà á sọ́tọ̀, kò lẹ́tọ̀ọ́ bí ìjọba ṣe da ire rẹ̀ mọ́ ṣàpá. Lára àwọn mọ̀lẹ́bí tí ó wà níbi ìpàdé yẹn láti rí Erelú Adéọlá Macaulay, Lánrè Oṣòdì, Omidan Máyọ̀kún Thomas, Kòfóríọlá Macaulay, Adéyínká Macaulay, Ayọ̀ Ògúnlànà, Túré Akérèlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. George ní Macaulay ni ó fi ìpilẹ̀ṣẹ̀ òṣèlú òde òní lélẹ̀. Ó ní Macaulay tí wọ́n bí ní 1864 sí ìdílé onígbàgbọ́, ìdílé tó ń kàwé àti ìdílé tó ń ṣiṣẹ́ ìlú ìbá ti rọra farabalẹ̀ sínú ìṣèjọba àwọn amúnisìn, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó jà fitafita fún ìdájọ́ òdodo, ó tún ń sọ òtítọ́ sí agbára. Ó ń yànnàná ìjàǹgbara rẹ̀ fún ọba Èṣùgbàyè Ẹlẹ́kọ̀ tako àwọn aláṣẹ amúnisìn àti ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú Nigerian National Democratic Party (NNDP) ní 1923, ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ ní Nàìjíríà. Ẹbí àti àwọn alátìlẹyìn wọn wá rọ ìjọba kí ó wá ọ̀nà àti ṣe ayẹyẹ Macaulay láàyè ọ̀tọ̀ nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ìdánilẹ́kọ̀ọ́ adarí tí ó ṣe àfihàn rẹ̀. Ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Nnamdi Azikiwe ni ó yọrí sí ìdásílẹ̀ National Council of Nigeria and the Cameroons ní 1944, ẹgbẹ́ ìdàpọ̀ tí ó mú òmìnira tètè yá kánkán. Herbert Macaulay di olóògbé ní ọdún 1946 níbi ó ti ń polongo fún ìṣọ̀kan orílẹ̀-èdè. Ó jẹ́ olùfẹ́ orílẹ̀-èdè títí dójú ikú, kì í ṣe ẹni tí ó yẹ kí wọ́n ní wọ́n ń dáríjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ní àwọn fi ọwọ́ ṣìkún òfin mú Oyèwọlé Adámọlẹ́kun kan lórí ẹ̀sùn wípé ó ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 15 tipẹ́tipẹ́ títí ó fi fún un lóyún. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Olúṣọlá Àyànládé ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná, bí ó ti ṣàlàyé wípé Adámọlẹ́kun jẹ́ olùgbé abúlé Táyé Láfàkèjì agbègbè Àjùrè. Ẹ̀sùn yìí ló jáde ní ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2025 lẹ́yìn tí ọ̀gbẹ́ni kan Julius Olúṣọlá tí ó jẹ́ olùgbé àdúgbò kan náà wá ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá ní Ẹ̀rù-Ọwá ìlú Ondo. Alukoro ní olùṣẹ̀sùn yìí ṣe ẹ̀sùn wípé ọmọ yìí wà ní ọmọ ọdún 3 tí bàbá rẹ̀ ti ń bá a ní àjọṣepọ̀. Èyí ló mú ikọ̀ ọlọ́pàá tamọ́ra tí wọ́n fi ráwọ́ tó afurasí. Nígbà tí wọ́n máa fi ṣe àyẹ̀wò fún ọmọ yìí ní èsì àyẹ̀wò ṣe àfihàn wípé ọmọ yìí ti ní oyún ọ̀sẹ̀ 19 àti ọjọ́ méjì 19 weeks 2 days. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní afurasí ti fúnra rẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ti wà ní àkóló ọlọ́pàá bí wọ́n ti fi ẹ̀sùn ránṣẹ́ sí ẹ̀ka tí ọ̀rọ̀ kàn fún ìwádìí àti ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àjọ alámòjútó ìrìnàjò hajj ní Nàìjíríà (NACON) ti ké gbàjarè lórí àdínkù iye àyè tí àwọn aláṣẹ Saudi ń fún ọmọ Nàìjíríà síwájú ìrìnàjò hajj ọdún 2026 bí wọ́n ti ní èyí lè ṣe ìdènà fún iye àwọn tí ó bá fẹ́ kópa ní ọdún tó ń bọ̀. Àjọ NACON ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná tí alukoro Fatima Usara bu ọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé 66,910 slots péré ní ààyè tí wọ́n fi sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ti ń ṣe ìforúkọsílẹ̀ yàtọ̀ sí 95,000 tí wọ́n ń fún Nàìjíríà tẹ́lẹ̀. Èyí túmọ̀ sí wípé 51,513 ní iye ènìyàn àti òṣìṣẹ́ tí ó lè kópa nínú ìrìnàjò hajj ọdún 2026, nígbà tí 15,397 ààyè yòókù wà fún àwọn licensed tour operators. Àjọ yìí ṣàlàyé wípé àdínkù yìí wáyé láti fi dá sẹ̀ríà fún Nàìjíríà nítorí ààyè wọn tí wọn kò lò tán níbi ìrìnàjò hajj ọdún 2025. Níbi ìpàdé àná láàárín àwọn òṣìṣẹ́ àjọ NACON àti òṣìṣẹ́ Welfare Board ní ìpínlẹ̀ ní Commissioner of Operations Ọmọọba Anafiu Elegushi ti ní àwọn yóò ṣe àgbéyẹ̀wò iye àyè tí wọ́n fún wọn pẹ̀lú bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe ṣe dáadáa sí níbi ìrìnàjò tí ó kọjá, bí ó ti ṣe ìkìlọ̀ wípé ìpínlẹ̀ tí kò bá lo ààyè rẹ̀ tán ní ọdún tí ó kọjá ni yóò fi orí kó nínú àtúpalẹ̀ tọ̀tẹ̀ yìí. Nígbà tí ó ń fèsì, alága NACON Ọ̀jọ̀gbọ́n Abdullah Usman rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti dènà fàákájà bí ìpalẹ̀mọ́ fún ìrìnàjò hajj ṣe ń lọ lọ́wọ́. Nígbà tí wọ́n mẹ́nuba ọ̀wọ́ngógó owó ọkọ̀ ìrìnàjò hajj tí pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè kó bá, Usman ní ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ láti ní ìdúnàdúrà lórí àdínkù sí owó ẹrù àti àwọn owó mìíràn kí àjàgà lè dínkù lọ́rùn àwọn arìnrìn-àjò. Aṣojú ilé ìfowópamọ́ àgbà CBN Dr. Adétọ̀nà Adédèjì náà jẹ́jẹ̀ẹ́ àti bá CBN sọ̀rọ̀ láti ṣe àdínkù 2% tí wọ́n ń gbà lórí arìnrìn-àjò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní iléeṣẹ́ ológun The Defence Headquarters DHQ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti ba ògbólógbòó olórí àwọn adàlúrú ní ìpínlẹ̀ Imo. Olórí ẹgbẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi Eze ni wọ́n tún mọ̀ sí Gentle the Yahoo. Adarí ìròyìn fún DHQ Marcus Kangie ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá. Nínú fọ́nrán ìpàdé tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Kangie ti ṣàlàyé wípé ikọ̀ ológun Operation Udoka ní ó ráwọ́ tó Eze níbi ìkọlù tí ó wáyé ní ẹkùn gúúsù ìlà oòrùn láàrin ọjọ́ 8 sí ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025. Wọ́n ní Eze jẹ́ afurasí adarí ẹgbẹ́ adàlúrú, ọmọ ẹgbẹ́ IPOB àti ẹ̀ka rẹ̀ ESN. Wọ́n ní ikọ̀ ológun ti ń wá tipẹ́ pẹ̀lú àwọn 8 mìíràn tí orúkọ wọn wà ní àkọọ́lẹ̀ wanted list tí wọ́n ti ń da ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Owerri àti Mbaitoliru ní ìpínlẹ̀ Imo àti ní ìjọba ìbílẹ̀ Izzi àti Ohaku ní ìpínlẹ̀ Ebonyi. Bákan náà ni ọwọ́ ba obìnrin kan tí wọ́n ní ìgbàgbọ́ wípé òun ló ń kó ohun èlò ìránṣẹ́ sí IPOB àti ESN ní ìjọba ìbílẹ̀ Umunnachi ìpínlẹ̀ Abia. Kangie ní níbi ìkọlù ọjọ́ 13 oṣù kẹwàá ni wọ́n bá ọmọdé 3 tí wọ́n jẹ́ ọmọ bíbí adarí IPOB àti ESN kan, Mabuachi Nwankwo tí wọ́n mọ̀ sí Emergency, lákàtà obìnrin alábàáṣiṣẹ́pọ̀ IPOB yìí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé mọ̀lẹ́bí rẹ̀ ní adarí adàlúrú. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró àti ọkọ̀ ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí níbi ìkọlù gẹ́gẹ́ bí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun ṣe sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.